later hear say king don die. After king na king. If to say king never die, you no go see me with am. I no dey follow person wife. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ tí Portable fi kó olórí Aláàfin tẹ́lẹ̀ Queen Dami síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Tẹ́ ẹ bá rántí pé àwọn méjèèjì kọ́kọ́ deny ọ̀rọ̀ fífẹ́ wọn kó tó di pàṣírí wá tú síta tí Portable sì gba Queen Dami tọwọ́ tẹsẹ̀ tó sì ń ṣètọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ. Àmọ́ ṣàdédé la rí tí Portable baby ń bá Queen Dami fa wàhálà ní comment section post kan tí Queen Dami post sórí ẹ̀rọ Instagram page rẹ̀. Ẹ̀mí alódé kí ló ṣẹlẹ̀ láàrin àwọn olólùfẹ́ méjì? Ṣé kìí ṣe wípé tírélà ti fẹ́ wó gidi láàrin wọn báyìí? Àlàyé ohun tó ṣẹlẹ̀ ọ̀hún rèé o, ẹ̀yin tèmi. Ìkànnì Digi Television lè kalẹ̀ sí. Ẹ dákun ẹ máa tẹ subscribe button tí ń bẹ lójú ìwòran yín lábẹ́ fọ́nrán yìí ló wà. Ẹ láìkì, ẹ kọ́mẹ̀ntì kẹ́sì máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri. Ohun tó ṣẹlẹ̀ láàrin ọmọkùnrin olórin hip hop tí máa ń fi gbogbo ìgbà pariwo wàhálà ìyẹn Portable baby àti ọ̀kan lára àwọn ogunlọ́gọ̀ ìyàwó rẹ̀ ìyẹn Queen Dami ni pé Queen Dami post nǹkan kan sórí ẹ̀rọ Instagram page rẹ̀ pẹ̀lú àkọlé she shines. Nínú bá bí ọmọ Ọlálọ́mí pé bóòlù ó ti mọ̀ shine pẹ̀lú owó mi tó sì ní lè bímọ fún mi. Ló bá bọ́ sí comment section Queen Dami ló bá ní Queen Dami kí ló dé kí ló ṣẹlẹ̀ tó ò fi fẹ́ bímọ fún mi pẹ̀lú gbogbo owó tí mo fi ń ṣètọ́jú rẹ̀ tí mo sì ń tọ́jú rẹ̀ lóòrèkóòrè. Kí ló dé tó ò fẹ́ yàtọ̀ nínú gbogbo àwọn ogunlọ́gọ̀ ìyàwó tí mo fẹ́ tó ò fẹ́ fi bímọ fún mi? Gbogbo wọn ló bímọ fún mi, ìwọ gan sì máa ń sọ fún mi wípé ọdọọdún ni mo fi ń bímọ, kí wá ló dé títí ẹ fẹ́ fi yàtọ̀? Wò ó sì wo bí arábìnrin o, gbogbo ń tèmi fẹ́ látọ̀dọ̀ rẹ̀ ò ju wípé kò ṣáà bímọ fún mi lọ. Oríṣiríṣi kí ni ká ti pè yí sí báyìí ẹ̀yin tèmi? Ni Queen Dami náà bá wò wípé kí ló dé kí ló ṣe ọmọkùnrin èmi ló ń ṣe lòun náà bá bọ́ sí comment section ló bá ní dey play continue dey play kẹ̀ nínú bá bí Portable baby ló bá gbaná jẹ ló bá dárin wàhálà lẹ̀ ló bá gbóhùn wàhálà sókè lórí kọ́mẹ̀ǹtì fún Queen Dami. Ó ní ṣé mi ni mò ń lẹ́yìn àṣẹ wípé ojú rẹ̀ sì ń bẹ níta nù pẹ̀lú gbogbo bí mo ṣe ń tọ́jú rẹ̀ tó ìwọ nìkan ló ṣàfẹ́ dáyàtọ̀ láàrin gbogbo àwọn ogunlọ́gọ̀ ìyàwó tí mo fẹ́. Àṣẹ wípé ojú rẹ̀ sì ń bẹ níta ó kàn fẹ́ káwa méjèèjì ó jọmọ jẹṣẹ́ ara wa ni ó ṣetán láti bímọ fún mi. Àbẹ́ẹ̀ rí pé ó súnmọ́ break up ó jìnnà sí love in Tokyo báyìí. Ẹ̀yin tèmi kí lẹ lérò lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa sọ sí kọ́mẹ̀ǹtì káàjọ máa gbọ́rọ̀ ọ̀hún yẹ̀ wò. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé irú ọ̀rọ̀ yìí ò lè dórí ayélujára kó má ní supporters àti opponents. Láwọn tó ń support Portable baby bá bọ́ sí comment section náà bá ní Portable right lóòótọ́ ó yẹ kí Queen Dami ó ṣọ̀sán re fún Portable pẹ̀lú ọmọ bíbí ni ó yẹ kí Queen Dami ó fi ọmọ bíbí kó fi ṣẹ̀sùn re fún Portable baby tòró tọ́jú rẹ̀ lóòótọ́. Bẹ́ẹ̀ làwọn kan sáárá sí Queen Dami pé káre ọmọ dáadáa ni ọ́ àwa nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú bó ṣe bímọ fún ọ̀hún. Wọ́n wá ń gbà á nímọ̀ràn pé Queen Dami wá o mọ̀mọ̀ bímọ fún Portable torí tó bá fi lè bímọ fún báyìí wàhálà àti ìdààmú tí ń fojú àwọn tó bímọ fún rí yóò padà fojú tiẹ̀ náà rí ni. Ó jẹ́ dúró lórí ọwọ́ rẹ̀ ó gbẹ̀nù tán ṣe ẹ̀yin tèmi. Ọ̀pọ̀ ló sì wá ń sọ wípé ohun tó ń ṣẹlẹ̀ sí Queen Dami lọ́wọ́lọ́wọ́ ìgan ló dáa fún ẹ̀bó ti mọ̀ tẹ́lẹ̀ wípé ẹnu jagunlabi olóhùn wàhálà yìí ò kì í bò rárá. Gbogbo nǹkan bá ti ṣe ní kọ̀ọ̀kọ̀ tó yẹ kán yanjú ní kọ̀ọ̀kọ̀ gbangba báyìí ni ó gbé wá lójú àráyé tí ó ti wá mọ̀ bẹ́ẹ̀ ni òun fa wàhálà àti wípé Queen Dami gan fúnra lára rẹ̀ ó ti fi iyì àti ẹ̀yẹ ara rẹ̀ wọ́lẹ̀ lọ́dọ̀ Portable baby. Gbogbo ohun tójú wá lójú sì máa ń rí tójú Queen Dami wá lọ́dọ̀ Portable ló ti rí yẹn. Ẹ̀yin èèyàn kí lè ròǹgbà tiyín nípa ọ̀rọ̀ yìí? Ẹ máa sọ sí kọ́mẹ̀ǹtì. Èmi ò rí jù báyìí lọ nípa ohun tó ṣẹlẹ̀ láàrin Portable baby àti Queen Dami. Gbogbo bó bá tí wọ́n ṣe ń lọ ẹ jẹ́rìí pé mọ̀ gbé wá sétí gbọ̀ yín
títí dìgbà míì tátún wá jọ máa pàdé ìkànnì Digi Naija ní kẹ́ ẹ máa wò lóòrèkóòrè o. Ẹ sì má gbàgbé láti tẹ subscribe button tí ń bẹ lójú ìwòran yín, ẹ láìkì, ẹ kọ́mẹ̀ǹtì, kẹ́ ẹ sì máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri. Ẹ ṣeun tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.